torí Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ kí obìnrin ó pa ni àbí kọkùnrin ó pa èèyàn tán ti fọ́kọ tán máa feel entitled ni náà máa pọkọ jù sincerely yẹn tán máa rò pa àwọn náírà sórí ẹ má wulẹ̀ help ọkùnrin kankan mọ́ ọkùnrin tó bá ti mọ̀ pé is too poor for your liking ẹ má wulẹ̀ fẹ́ torí pé mo bá jìyà mo bá sùn mo bá jí mo bá ṣe gbá mo bá mu gàrí òun ni ọ̀pọ̀lọpọ̀ yín gàrí náà lẹ mú kẹ́ tó fọkàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ of course ṣẹ́ni tó ń fi ẹyin jẹṣu tóbìnrin tó ní ó lọ fọkùnrin tó mu gàrí tọkùnrin bá mu gàrí tó dẹ̀ fẹ́ a jẹ́ pé wọn náà gàrí ni bóyá wọ́gùn ò rí gàrí mu ni yes let's face reality bí a jẹ́ pé wọn náà ò rí gàrí mu wọn náà wọ́kọ̀ ń gbà yẹn náà ni táìmù kan wà nínú láìfù èèyàn tó yẹ pé tó bá yẹ pé èèyàn má rí ìgbà yẹn ni ẹni tí ò rí jájẹ mọ́ọ̀chì náà lèèyàn ò bá fẹ́ ìyẹn ò sí nínú orí ibú bí ẹni ṣe rí nígbà most time ọkùnrin tó wà òkè ló máa ń sábà ń fóbìnrin tí ò wà òkè wọ́n ní yes o of course ọkùnrin ẹ̀rí ọkùnrin tó wà òkè tọ́lọ́ ń bless ẹ̀ bàbá Abímbọ́lá Ẹrasà tọ́lọ́ ń bless ẹ̀ á lọ mú obìnrin láti inú ilẹ̀ pẹ̀pẹ̀ á dẹ̀ train obìnrin yẹn á dẹ̀ fẹ́ ọkùnrin ní sábà máa ń ṣe bẹ́ẹ̀ jù àbí òye wa ọkùnrin ní sábà máa ń ṣe bẹ́ẹ̀ jù ẹ ra àwọn ọ̀gá wa tán kàwé dáadáa àwọn ìyàwó wọn lè mọ́ kàdájì ìwé tán kà wọ́n á fẹ́ wọn so tó o bá fẹ́ ọkùnrin tó bá lóo fẹ́ ọkùnrin òun ló sì dáa jù nínú gbogbo àwọn tán ń wá ẹ̀ ń gbà yẹn ni tóbìnrin bá ní sútọ̀ kì í ṣe pé bóyá ó ń bá wọn ṣe tí ò dáa oníkálukú wọn náà lọ ń show interest páwọn láìkẹ́ ntọ́ bá dánú wọn ní ọ̀fẹ́ either materially or financially míì wà báwọn tó ṣe pé financially wọ́n wà okay ṣùgbọ́n o ti rí àléébù kan tó fi pé kò lè pay ẹ ló ṣe fẹ́ so ẹni tó fẹ́ yìí òun ló sì dáa jù ni bóyá àwọn tí wọ́n bá máa ń tojú bọ lérè ìbéèrè sí nǹkan èmi báyìí èmi ò Jésù làjẹ́ ara tèmi míì wà bá ń tàn máa ń tojú bọ lé ibi tó tojú bọ̀ lọ òun náà sì sọ fún ẹ kó dáa jù ni òun ló sì dáa jù ni o ò ní better offer ni yes ṣẹ́rí ẹ̀yin obìnrin gbà mí ẹ máa open Pandora's box tó bá ní do not open the Pandora's box things tí ò yẹ kéèyàn ṣe máa spill out lẹ́mọ́ máa jẹ́ káwọn èèyàn máa sọ ẹlòmíín náà máa ṣìrègùn òun ṣe gbóhùn ṣàwò then the man will also will ask you question he will ask you question mo ti rẹ́ni tó ń sunkún èké tó ń sọ pé kinní tó fẹ́ mọ̀ ṣe emotional blackmail tọkọ sì sọ fún pé kì í ṣèwọ lòun fẹ́ fẹ́ ọ̀rẹ́ ẹ̀ lòun fẹ́ ń gbà yẹn if not because of your food and all your gifts then will I look at you tó bá fẹ́ mọ̀ lọ kó mọ̀ lọ ìwọ ni mo bẹ́ẹ̀ jìyà mo bẹ́ẹ̀ ṣe gbá mo bẹ́ẹ̀ ṣe kinní kan ò ní nǹkan kan gbà mo fẹ́ kí ni ìwọ náà ní ó dẹ̀ lẹ́ni tó ń fẹ́ ń gbà yẹn gan ọ̀tọ̀ pọ́ọ̀rẹ́ ẹ̀ ló ń fẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn kò sí much ìgbà tó ń dẹ̀ wà lẹ́ǹsì ìyá eléyìí ń ta foodstuff yóò jí ráìsì gbígbẹ yóò jí gààrí bù yóò jẹ wá bù yóò wá gbé fóun gradually yóò wá kíhun school tí ibi tóun fẹ́ òdẹ̀ ló wà tí wọ́n mọ́tò wá kíhun school eléyìí ó sì gbóúnjẹ wá mo ní ẹ̀yin náà ọlọ́mọ ṣe ń lọ mo ń jẹ ńgbẹ́ ti mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ èèyàn kí lẹ̀ ń gbóúnjẹ rẹ̀ sí ó fi di wípé àwọn bẹ̀rẹ̀ sí ń fẹ́ràn ńgbà àwọn tán fi padà fẹ́ràn àwọn sítórì tí ó yẹ kéèyàn máa sọ sí lẹ́mọ̀ jẹ́ pé bóyá kínní ẹ máa fílẹ̀ ń ta ìturọ́ oore tẹ́ ẹ ṣe fúnra yín ẹ mọ̀ fi òpẹ́ ṣe fún yàn kan nǹkan téèyàn bá ṣe láti protect ara èèyàn is for your own good not for the good of another person téèyàn bá faithful téèyàn parẹ́ mọ́ fún Ọlọ́run fúnra rẹ ní ìwọ ló ní iyì yẹn àbí òye nísìn wọ́n ní compensation ó fi fífẹ́ yẹn compensate ẹ̀ ní ó wàá fẹ́ mọ́ claim the ownership of the man, life of that man so tó bá ti feel pé condition tọkùnrin ìwà kò tẹ́ ẹ lọ́rùn má wulẹ̀ fẹ́ torọ́ ò lè wá lò yẹn as a weapon àbí òye yín ó lè weaponize yẹn láti wá feel pé o ní right to the life of that man tó bá gún ọkùnrin pa nísìn kì í ṣe gbogbo èèyàn ló máa ní clemency even tó bá fún ẹ clemency gan ṣé ìtìjú yẹn gan ṣó lè bí àṣemú wípé o jẹ́ apààyàn ẹ má máa feel entitled mo ṣe wà mí ìwà entitled sí life ẹnì kankan nobody is entitled to my life bẹ̀yìn máa feel pé ó dìgbà tẹ́ bá fún ọkùnrin yẹn lọ́rùn pa gbogbo àwọn tó ń ṣe agbátẹrù bíbí ẹ ṣe ń bára yín dá májẹ̀mú sáwọn tí wọ́n bára wọn dá májẹ̀mú ni àìmọye kíláàjì tọmọ wọn ń fẹ́ ọkọ fẹ́yàwó tó ní bára wọn dá májẹ̀mú tẹ́ fi síra ní sínú bondage gbogbo tí ò sínú bíbélì tẹ́wàá sọra yín dapa àyàn kalẹ̀ please
ọkùnrin tó bá ti mọ̀ pé tó bá dọ̀la tó ayé ẹ̀ bá dáa tán tó bá change mind ẹ̀ ọmọ apá mọ̀ wulẹ̀ fẹ́ tó bá ti mọ̀ pé ọkùnrin pátá kan ló ní bọ́ksà kan ló ní ìwọ ló máa ń jíwó bá rẹ lọ kó fún ìyẹn ò ní kó má fẹ́ yàwó tó bá fẹ́ yàwó lé ẹ tètè mọ̀ nísìn it doesn't change anything tó o bá fẹ́ ń gbà yẹn ẹlòmíì máa fẹ́ ẹlòmíì kàn sọ̀rọ̀ ẹ̀ di apààyàn ọ̀sán gangan àwọn ọkùnrin tẹ̀ ń pààyàn ọmọ àwọn kan ni wọ́n ẹ̀yin náà bímọ ti yín ọkùnrin tí ó bá ti dá amóhùlẹ̀ fẹ́ tó bá ti mọ̀ pé ọ̀tí ọlọ́run then ẹ̀yin ọkùnrin náà ẹ mọ̀ wọn ara yín society is not fair at you especially ẹ̀yin ọkùnrin tẹ́ wà responsible mi ìsọ àwọn ọkùnrin tán wúlò ń bí yìí o ìsẹ̀ni tí ó wúlò tí ó responsible o àwọn ọkùnrin tí ó wúlò tí ó responsible obìnrin tí bá ti ń fún yín lọ́rùn pa títí ń fún ọ̀bẹ tẹ́rẹ́tì yín tàbí títí ń sọ pé òun ó bu nǹkan sínú tíì rẹ àwọn méjèèjì ó jọ púpọ̀ mọ́ sọ pé ó ń ṣàwàdà ni ó lè rò pa àwàdà ní í ṣe bá ń kọ̀ jẹ́ pé kọ́ ṣàwàdà àbí òyọ nísìn yóò ti pa ń sọ́run àbí kó pa ń sáyé tán kó o tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òótọ́ ní sọ torí àmọ́ tá a fẹ́ sọnù gbogbo ẹ̀ báyìí nísìn anybody náà lè fún presidential clemency tán ni ọmọ lọ lálàáfíà dóò mo gbọ́ tí bàbá Alhaji Oríyọmí tó sọ wípé ní àwọn fámìlì ọkọ gẹ́ẹ̀ yẹn pé wọ́n ti release the statement of their dissatisfaction with that clemency bẹ́ẹ̀ mi feel pé message yẹn fly mi feel pé àwọn èèyàn share ẹ̀ nevertheless ẹni tó ti kú nìyẹn the only thing tó tún lè pacify àwọn ẹbí ẹni tó bá rí ìdájọ́ òdodo of which wọ́n rí ìdájọ́ òdodo because ọdún mẹ́ta náà fi ṣe kéèsì yẹn 2017 lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kan tó dájọ́ ọkú fọ́ọ̀mù ní 2020 kan tó wá sílẹ̀ 2025 kọ́ lọ́dún márùn-ún bẹ́ẹ̀ so ẹ dákun torí ọkùnrin tó bá ti mọ̀ pé tó bá fẹ́ ọmọ claim right lé lórí in the next 10 years then next 20 jẹ́ mọ̀ wulẹ̀ fẹ́ jòkó lè bá yín sit down in your father's house kò sóbìnrin kankan tó nù life ọkùnrin kankan wọ́n ní I refuse to die in the hand of a wicked woman àbí òye báyìí nísìn nobody own the life of a man àbẹ̀wò làmọ̀ tá a fẹ́ sọ gan báyìí gan lẹ́yìn bá tiẹ̀ wà sẹ́yìn ṣèbí kéèyàn wá pa ni bó bá pa ò lè rí mọ́ kí lè tó pọmọ ọlọ́mọ. When you talk about young guys in their early 20s, in terms of what advice can you give who? When she followed the man because she knows the house. Of course, mi bàbá Táíwò Ayọ̀, of course. Ó fẹ́ nítorí pé ó mọ̀ pé ó ní future ni. Àwọn kan wọ́n máa ń ṣe social experiments. Wọ́n ṣe social experiments. Wọ́n á dírẹ́sì bí ẹni tí ò normal, bí ẹni tẹ́bí ń pa tàbí ẹni tí kò wà okay. Wọ́n wá mọ̀ tọrọ owó bẹ̀ tí wọ́n ti gbé bọ́ndú owó wọ́n ti gbé sínú àpò dọ̀họ́ jálajàla tí wọ́n gbé lọ wọ́n wà lọ́ọ̀ mọ̀ tọrọ owó wọ́n mà bọ́ lọ́wọ́ pé ẹ dákun ẹ fáwọn lóúnjẹ hàn mí ò lè hàn dànù hàn mí ò dà mí sí hàn la hàn mí ò fi ìgbálẹ̀ lé hàn lọ pé mọ́ lọ ó look disgusting bẹ́ẹ̀ ni tó bá kàn wọ́n pé jẹ́ òun ṣàánú ẹ̀ tó bá fún ẹni yẹn ní owó yóò wá gbé bọ́ndú owó yẹn yóò wá bùn ẹjọ́ sà àwọn tó kọ́kọ́ lè lọ yẹn kí lè tán fi lè lọ because wọn ò mọ̀ pé lówó kankan lọ́wọ́ wọn ò mọ̀ pé ó fẹ́ wá ṣe social experiment ó fẹ́ wá test àwọn ni ìgbà táwọn tán fún lówó bá fún un tán yóò wá gba owó yẹn yóò wá padà wá yóò wá ẹ̀ṣẹ̀ wá nìkan wo kámẹ́rà lóòpó pé àwọn ń ṣe skit ni yóò wá nìkan dijú kan tẹ́wọ́ báyìí yóò wá gbé owó ńlá fún wọn àwọn yẹn wọ́n fún un lówó wọn ò mọ̀ pé lówó tó tóbi lọ́wọ́ pé kàn fẹ́ wá test àwọn ni Dámilọ́lá Royal náà máa ń ṣe á pretend bíi pé bí ẹni tí ò ní nǹkan kan á lọ tọrọ nǹkan ẹni ó bá fún yóò wá support yóò help ẹni yẹn now tó bá jẹ́ pé àwọn tán lè lọ yẹn mọ̀ pé owó ń bẹ lọ́rẹ̀ ni náà fún un lówó tó rántí mọ̀ pé táwọn bá ti fún un lówó owó bọ́ndú kan bẹ nínú àpò ẹ̀ tí ó gbé fún un but àwọn tán fún un lówó wọ́n fún un out of their own goodwill pé wẹ́ Ọlọ́run ó san àwọn lẹ́san so ẹni tó tẹ̀lé ó mọ̀ wípé future ń bẹ láyé ó mọ̀ pé future rẹ̀ bright ló ṣe fẹ́ kò ní nǹkan kan gbò fẹ́ ìwọ ṣe dúró dìgbà tí ó tó lówó tí gbogbo ọkùnrin bá ní ó dìgbà táwọn bá lówó káwọn tó fẹ́ yàwó obìnrin ló máa dùn tó ráwa la máa wọ menopause bẹ́ẹ̀ ni so kò ní nǹkan kan gbà yẹn ìwọ náà wọ́kọ ṣe é fi ìpá àwọn ọkùnrin wọn recently a lady was sharing an experience with me èèyàn tó fẹ́ ẹni yẹn ti wà okay she too she's okay
àbí òye wa ó láwọn wá ń gist ó ní bro yẹn wọ́n wá ń ṣàlàyé gbogbo gbígbá táwọn obìnrin ti gbá àwọn fóun páwọn obìnrin míì àwọn ó ṣe nǹkan fún wọn ní padà fáwọn wọn lọ fẹ́yàn míì ó lóun bá ní èmi ò sáà gbà yín èmi ò sáà gbowó lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi mo sáà padà fẹ́ yín lọ́ bá ní òun kankan náà ni tí ò bá ṣe pé o fẹ́ fọ́kọ náà ni ìwọ náà ó gbà mí ó sá lọ náà ni bó bá sì gbà mí ṣebí máa blọ́ọ̀kì ẹ ọ̀fù náà ni. so tó túmọ̀ sí pé àwọn ọkùnrin yìí àwọn náà mèsì ọ̀rọ̀ ó kẹ́ ẹ pọ́kùnrin ò ní sọ nǹkan kan action ló máa fi fún ẹ lésì action ni ìsídà kó lọ take step kan tó rò pé kò lè ṣe in the next 100 years na you go lose. so ẹjọ́ ọkùnrin tẹ́ bá ti mọ̀ pé òlò lọ́kọ̀ wá òkè ẹ má wulẹ̀ fẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ ń gbà yẹn tí ò lówó ẹ ti mọ̀ pé ní tendency àti lówó ni bóyá ó ní certificate gidi lọ́wọ́ tó lè fi ríṣẹ́ tí future ẹ̀ máa bright tàbí bóyá ó níṣẹ́ tó ń ṣe ẹ ti foresee future rẹ̀ ni. so gbogbo yẹn kò sẹ́nì kankan tó ń ṣe nìkankan favour nínú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀ feel pé òun ṣèyàn favour is not to the extent of go and taking the life of the person. so ẹjọ́ nítorí ọlọ́run ìwọ̀nba ọkùnrin tó wà nílẹ̀ náà ní gbogbo obìnrin la máa fi mọ́ wa ara wa lọ́wọ́ bẹ́ẹ̀ wá múra tẹ́ ń pa wọ́n sì kọ́ wà ókè tó àwa táwa lórí TikTok ẹjọ́ ẹ bá ń like ẹ bá ń love ẹ bá ń power tap 3Q thank you for the heart me ẹ bá ń gbé gift wọlé o just like baba Ayọ̀ Táíwò said wọ́n ní o tẹ̀lé nítorí pé o ti mọ̀ pé ó ní future of course àwọn tí wọ́n máa ń lé Dámilọ́lá Royal tó bá wá tọrọ owó tán lé lọ kí lè tán fi lé torí wọn mọ̀ pé wọ́n ń bẹ lápò rẹ̀ tó fẹ́ fún wọn bẹ́ẹ̀ tó bá yẹ pọ́n ti mọ̀ ni wọ́n nílé lọ tó o ti mọ̀ pé future wà lára rẹ̀ ìlò jẹ fẹ́ lójú o fẹ́ èwo ni mo fẹ́ ń gbà tí ò lówó ṣé ó fagídí fi àbórèpù rẹ ni so ẹ mọ̀ fẹ́ ọkùnrin tó bá ti mọ̀ pé ò rí ṣe ẹ stay single títí tí yóò fi rí ṣe ó bá sì rí ṣe tán tí ò padà fẹ́ yín mọ́ ṣe mọ̀ wípé ẹ̀ nígun lọ́bẹ torí irú yóò nísìn tí ọba fẹ́ máa yam sadra nísìn ó ṣeéṣe kí bọ̀bọ̀ ń sì wà láyé gbogbo pé àkókò kú ẹ̀ lò tó à ń fìyẹn kọ̀ǹsóòlù ara wa ni wọ́n ní I'm sure the guy has seen the red flag ṣe mọ̀ pé gbà yẹn bọ̀bọ̀ bìlì